Archbishop of Lagos. Chief Ayodeji Abiodun Alieko. Baálẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ Tápà. Ọba Abdulmoshood Ọláwálé. Ọlálọ́kẹ̀ mi Àfájì. Ó mà ní báwo kí ẹ kú oríire. Ọba Ramon Adio Oníkòyí. Oníkókó ọ̀kókó. Arárọ̀mí. Ó mà ní báwo kí ẹ adé apẹ́ lórí. Olúọmọ Moshood mi. Olúọmọ Moshood mi. Ọmọ Musita fami. Ó ní kí n bá ń kọ́ bá. Ó máa kú oríire àbẹ́rí. Mo ládé apẹ́ lórí àmì àṣẹ. Ọba Alápòmù ó ti gbówó dé o. Ọba Alápòmù ó ti gbówó dé. Ẹ tún bá ń gbé yíyálẹ̀ ó yá. Bó jẹ́ yíyálẹ̀ ó kò. Ẹ bá mi kówó f'Alápòmù kórí iná. Bó ṣe yíyálẹ̀ ó yá. Àjọ tẹ bá dá ẹ̀ ó kò. Ẹ ṣàkówó f'Alápòmù kórí iná. Olúwayé Fújì káwá o. Olórí olórí kò fowó rọlá mo kí yín kú oríire o ìgbà ikọ̀ yín báyìí ìgbà owó ìgbà ọmọ àlàáfíà àìkú balẹ̀ ọ̀rọ̀ lásìkò tí yẹ. gbogbo máa gbogbo àtìsórí àbá ìsórí rẹ oríire ti dé àbí òtí gbé mo bá fẹ́ rọ̀ yìí ẹ̀jọ̀ ẹ bá mi fọwọ́ kú ọba tuntun ẹ̀yin náà lẹ́ni ọba yìí ẹ̀jẹ̀ tí ó jẹ́ ẹ̀jẹ̀ tòótọ́ ẹ̀jẹ̀ ọmọ Oòduà láti orírun wa ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́ kún wọn lọ́wọ́ ìlú kó tùbà kó tùṣẹ́ Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa pèsè fún gbogbo ìlú Àpòmù ọba tuntun tó wọlé dé oríire tó wọlé dé ó máa bá wa láàárọ̀ á bá wa lọ́sàn-án á bá wa lálẹ́ gbogbo ayé ò nílù fún wájú ọba tuntun tó wà ń bí Ọlọ́run Olódùmarè a máa bá mi dúró tì wọ́n Ọlọ́run a máa bá mi dúró tì wọ́n tẹ́bítẹ́bí á dúró tì wọ́n taratara gbogbo àdáwọ́lé wọn a máa yọrí sí rere mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa náà gómìnà tó jẹ́ pé ó jẹ́ kó ṣeé ṣe gómìnà ọmọlúàbí ìlérí Olúwa tó jẹ́ pé nígbà tí wọ́n ní nǹkan mèremère ìṣẹ̀lẹ̀ Ọlọ́run Olódùmarè a máa bá mi dá wọn sí o ìpínlẹ̀ Ọ̀ṣun á túbọ̀ máa gbòòrò sí o mo kí gbogbo orí adé tó wà bí ikú bàbá yèyé kábíyèsí Aláàfin mo kí wọn wọ́n kú àgbà Ọlọ́run Olódùmarè a máa bá mi dúró tì wọ́n bí mo ṣe bá ń sọ wọ́n ti jọba wọ́n tún ti jẹ ọjọ́ orí mọ́ lágbára Ọlọ́run Alápòmù tuntun náà pẹ́ o Alápòmù tuntun á pẹ́ lórí ìtẹ́ gbogbo àdáwọ́lé wọn á yọrí sí rere mo kí gbogbo orí adé tó wà ní ìkàlẹ̀ Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa lọ́ra ẹ̀mí gbogbo wa o mo ní ìgbàgbọ́ wípé ihun tó ṣẹlẹ̀ ní ọjọ́ òní ó ti di ìtàn tàbí lọ́lẹ̀ ní ìlú Àpòmù oríire tó bá wa lẹ́ni a máa bá wa lọ títí láyé oríire tó bá wa lẹ́ni a máa bá wa lọ títí láyé gbogbo wa tá wà ń bí àwa lè wí ayé a dẹ̀ ti wí lẹ́ni ẹ̀gbà wọn ti gbà á ẹ bá mi fẹ́ kó ti rí bẹ́ẹ̀ ẹ bá mi ló ti ṣe bẹ́ẹ̀ ọkùnrin ìlú Àpòmù tó ti rí bẹ́ẹ̀ obìnrin ìlú Àpòmù tó ti ṣe bẹ́ẹ̀ ọmọdé ìlú Àpòmù
ìlú Àpòmù tó ti rí bẹ́ẹ̀. Ẹ bá mi ló ti ṣe bẹ́ẹ̀. Ẹ ní àwa ìwé ayé. A ti wí báyìí o. Ẹ̀gbà ọ̀run dẹ̀ ti gbà á. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Tó ó palẹ̀ ó dàṣẹ. Ẹ bá mi ló ti ṣe é ṣe. Gbogbo wọn wá ń ṣàwọn ọmọ ayégun jẹ náà ọlọ́wọ́n bọ́ ṣe. Ṣẹlú ọpọlọ ni o máa pọ̀ sí o. Ìfàlóní kan fi gbogbo ohun rere jí ẹ. Ṣẹlú tọmọ lẹ ṣọ́hùn owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ ó ń bá ẹgbẹ́lé kìkì ara o kìkì ara. Òní tẹ́ láwùjọ gbogbo lọ́balọ́ba ojú rẹ̀ là mú owó ojú rẹ̀ la fi wọlé kẹrùn kábíyèsí ọlọ́fà ní kí ẹ. Àsùnwọ̀n kí Alápòmù. Tẹ́lú tọmọ máa ń fẹ́ ni lójú ẹni. Fọ́nbà Wàsíù Àyìndé. Aláìlúwà nílùú Àpòmù gbogbo lè mọ kí. A kú àmójúbà ọba tuntun. Àsìkò Àfọlábí àsán gbogbo wa. Eku ilé ẹ̀ máa kéwì eku. Ẹyẹ ilé ẹ̀ máa kéwì ẹyẹ ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn. Tẹ̀rù tọmọ lẹ́sọ̀hún. Onílé àtàlejò ẹ máa kú àmójú bá ìgbà tuntun tó dé. Ìgbàlúkàyọ̀dé àtù gbogbo wa lára o. Adẹ́nẹ̀kan ó dé owó dé. Àfọlábí atọ́ èmbé kejì ọmọdé. Fọlábí atọ́ èmbí kejì ó ti mọ́wó dé. Ọba Alápòmù ó ti mọ́wó dé o. Ọba Alápòmù ó ti mọ́wó dé. Àdúpẹ́ lọ́hùn lórí tó ṣe fún wàdìí ìlú Àpòmù o. Ìlú kì í wà láyé lórí.
nínú ìlú tí ó pọ̀rí aláhùn ọba tí ó jogún ìtẹ̀síwájú. ìlú tó finú fìdọ̀ tán lọ́lọ́rí. olórí a máa ń gbárí gbogbo lẹ́jọ́ a máa dùn a máa ń dánmọ́rán. ọba alápòmù ó ti mọ́wọ́ dé o. ọba alápòmù ó ti mọ́wọ́ dé. kábíyèsí ọba alápòmù ó ti mọ́wọ́ dé o. ọba alápòmù ó ti mọ́wọ́ dé. àdúpẹ́ Ọlọ́run ọba ó ṣeun. èyí tó ṣe fún wa ní ìlú Àpòmù o. ọpẹ́ ló yẹrù wá sí bẹ̀rù bá dúpẹ́ orí àgbà mi sí. ìyẹn la fi mọ́ pẹ́ dá bí mo ṣe mọ́rí sẹ́nu ìbá ẹni mo ṣe ìbá lọ́hùn àjíkí. ìbá lọ́hùn ọba àjíkí ẹlẹ́bùkẹ́ o ìwọ lọ́lọ́hùn ọba tó ń jẹ́ mi ní èmi ní. mo gbẹ́ títóbi fún ẹ ìlà Ọlọ́run ọba. kò má sọ bàbí rẹ o. Elédùmarè ọba àjíkí. ọba Alápòmù ó ti mọ́wọ́ dé o. ọba Alápòmù ó ti mọ́wọ́ dé. àsìkò tábọ́lá bí kò rí tẹ́ o. ire gbogbo a máa wọ́n sí gbogbo wa lọ́wọ́ wọ́n sí gbogbo wa lẹ́nu tó fi dẹ́nu àpò gbogbo wa. ìsìnkì wọ mọ́tòpọ̀ láwọn kó má ṣe wọ́ sí ni lẹ́nu araba ń bí. Ọbọlúkàdé Adẹ́nẹ́kàn mi Afọlábí atọ́ èmi kejì ọba Alápòmù tìlú Àpòmù ìṣọ̀kan local government mọ̀ kí àmàkù oríire tó ní o ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọmọ Sọ́líù Afọlábí ọmọ lórí àgbà Rísíkátù mi ìyá àti Ìjẹ̀bú ọkọ̀ kò fowó rọlá. ọba Alápòmù ó ti mú
ọba lápòmù ó ti mówó dé. ọjà ní mọ̀gún ni ẹ o alájà àmọ́ ọmọ ìpọ́npọ́n rọ ọjà ń rọ dẹ́dẹ́dẹ́dẹ́. wọ́n torí ọjà jà ó ní kí ní ṣẹlẹ̀ kùlé ọ̀hún apábẹ́pọ̀rẹ́ lórúkọ tàǹpọ̀jà. ọmọ lórí ìbò ọmọ kí n bìjà ọmọ ọkùnrin tán òde kílẹ̀kùn. Asumaki ọpọlọpọ àwọn olè máa rọra olú ìwò tẹlùmáwọlé máràbà mo mà kíyèkí yẹ. Asumaki ẹrù jẹjẹ ọkọ ìlú ní tilé toko. Èsù wáyé mo kíyèkí ẹ máa wọlé ọba ní. Ọba Alápòmù ó ti mówó dé o. Ọba Alápòmù ó ti mówó dé. Asumaki látàrí mẹ́jọ mi ọba mú fún tán. Ọkọ̀ ẹja mi sí tura olórí ìrìnlá kàtàkù. Bìsìtúrà nora ifá. Bìsìtúrà nora ifá gbogbo Nàìjíríà pátápátá. Asumaki ọkùnrin lákàtàkù mo kí ẹ kú àdúró ti kábíyèsí Alápòmù ní dúpẹ́ akìdẹ̀ ìlẹ́ni ní ìmọ̀ sàn láyé bí àsùnmọ́ ọlọ́ba kámú kí ikọ̀ èyí tó kù wọ́n sàn òun la máa mú. Ọba Alápòmù ní kínkì ẹ àìdí ó ní dúpẹ́. Ọba Alápòmù ó ti mówó dé o. Ọba Alápòmù ó ti mówó dé.
ọlá tí bàbá jẹ títí títí ó jọ láwùn títí ó tún fọmọ ẹ̀ náà jẹ. àtọ́ èbí kejì ọba ní alápòmù ó ti kówó dé o ọba alápòmù ó ti mówó dé. adúpẹ́ lọ́wọ́ ṣeun èyí tó ń ṣe fún wa adúpẹ́ dúpẹ́ dúpẹ́ èyí ò ní gbàrẹ́ lẹ́nu gbogbo àwọn ọba káyọ̀ nítọ̀hún máa tòrò adúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọlọ́fà ní kí ẹ àsùnmọ́ kí tẹ̀lú ní kí ẹ ọba Abdulrasheed Akànbí ní kí ẹ Olúwọlé onírìṣà ní kí ẹ ọba Babátúndé. ọba Babátúndé Ògúnwùsì ní kí ẹ onírìṣà ní kí ẹ Alápòmù ọba Ọláyíwọlá ní ìdíkù àtọ̀dákì ó ní kí n bá òun kí ẹ Ọláyíwọlá àtọ̀dá mi lámìdí o. Elégùṣì ní kí ẹ Ọbadémọ́lá Ànábì Sáyídì ọba. Akeem ọmọ Bọ́lárìnwá Akeem Zen àtẹlẹ́gùṣì oníkíńkí ẹ àtàkìṣìkù nílùú tèkó mi. Alhaji Tájù Owóyẹmí aṣíwájú gbogbo ọ̀fàní tilẹ̀ ètòkò Tájù ọmọ Owóyẹmí. ọba Alápòmù ó ti kówó dé o ọba Alápòmù ó ti kówó dé. àsìkò tiẹ̀ ìgbà ilé arójú àwọn ilé aráyè gbogbo ọmọ ìlú tó ń bẹ lájò wọn kórìíre délé eku a máa ké bí eku ẹyẹ máa ké bí ẹyẹ àbọ̀ tó bá tọwọ́ àlàbọ̀sùn a máa fi pamọ́ lára àwọn arọ́mọgbẹ́jọ́ aboyún ilé wọn máa bí ní ti ibi tire ọba Fọlábí owó ti wọlé sápòmù kẹ máa jó kàmí ayọ̀ ló yẹ wá ọba Alápòmù ó ti kówó dé o ọba Alápòmù ó ti kówó dé. ọba Alápòmù ó ti kówó dé o ọba Alápòmù ó ti kówó dé. bó bá jẹ́ yíya ẹ ó yá àjọ tẹ bá dá ẹ ó kó. lásìkò ọba Afọlábí Olúkáyọ̀dé Adénẹ́kan ọba bó jẹ́ yíya ẹ ó yá àjọ tẹ bá dá ẹ ó kó. ẹ bá mi kówó fáàkó kó ti rówó náà. bó ṣe yíya ẹ ó yá àjọ tẹ dá ẹ ó kó. ẹ bá mi kówó fáàkó torí náà. ọlọ́fà ní kí ẹ. ọba Látúndé Fálábí Lámbẹ̀lóyè Akílò ní kí ẹ. ọba Mufutau Muhammed Òkìkí ọlá Èṣùwọ̀yé ní kí ẹ. ọba Dr. Fọlọ́runṣọ́ Àgbòadé Mákànjú ní kí ẹ. Ọláníyàn Ọ̀ṣun Sòkòwàn
alápèrí ọ̀fìrápèrí ọmọ lásìkò mi ìtúni kí àmúdá yusufu ilé wọn bá dé onígbòkó lùsàdà ìgbésà ó mà ní báwọn kí ọba Dr. Solomon Olúgbéngà Olóyèdè Olùsìn Ìsọlùsìn ó ní kí ọba Dr. Elda Josiah Ọlárẹ̀wájú ilé mọ̀ bá dé Josiah mi àyìnà ikú yà mí kú ọlọ́tọ̀lọ́tọ̀ àwọn. ilé mo bá dé Josiah ọlọ́tọ̀lọ́tọ̀ àwọn orí o olóyèdè olóyè ìsúnmọ́ ìlà Akínyàdé fìjàbí onílẹ̀ òbí mi aṣíwájú Olúbàdàn o Chief Ọlámilẹ́kan Adébọ́lá Alábí kan Akínsìkọ̀ of Lagos Chief Ayọ̀dèjì Abíọ́dún Àlíẹ̀kọ́ baálẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ Tápà ọba Abdulmoshood Ọláwálé ọlọ́lọ́kẹ̀ mi àfájì ó mà ní báwọn kí ẹ kú oríire ọba Ramon Àdìó Oníkòyí Oníkókó ọ̀kókó Arárọ̀mí ó mà ní báwọn kí ẹ àdé apẹ́ lórí Olúọmọ Moshood mi Olúọmọ Moshood mi ọmọ Musitafa mi ó ní kí n máa ń kọ́ bá ó máa kú oríire àbẹ́rí ọ̀làdé apẹ́ lórí àmì àṣẹ ọba alápòmù ó ti gbówó dé o ọba alápòmù ó ti gbówó dé. ẹ tún bá ń gbé yíyálẹ̀ ó yá bó jẹ́ yíyálẹ̀ ó kó ẹ bá mi kówó fàlàpòmù kórìí náà bó ṣe yíya ẹ ó yá àjọ tẹ bá dá ẹ ó kó ẹ ṣàkówó fàlàpò orí iná olúwayé fújì káwá o. olórí olórí kò fowó rọlẹ́ mo kí yín kú oríire o ìgbà ikọ̀ yín báyìí ìgbà owó ìgbà ọmọ àlàáfíà àìkú balẹ̀ ọ̀rọ̀ lásìkò tiẹ̀ gbogbo obìnrin ìlú èyí tó ní wọ́n ti sẹ̀ sínú wọ́n á bímọ àbí ẹ̀ lásìkò tiẹ̀ gbogbo obìnrin ilé wọ́n á máa ṣòwò jèrè wọ́n á máa ṣoríire àmì o torí pé wọ́n lọ lọ́wọ́ tí wọ́n bá àárín yóò ní ìdàrú o ìgbà yìí kàn yín ìgbà yìí kàn yín. ìgbà yìí kàn yín ìgbà yìí kàn yín ìgbà yìí ti sún kàn yín kò ní bàjẹ́ ọlọ́run ìgbà yìí kàn yín. ẹ ti jókòó ẹ ti fìdí múlẹ̀ ṣinṣin lórí àléfà ìgbà yìí kàn yín. olórí ìwọ ni o máa jókòó mi ayọ̀ ìgbà yìí kàn yín. ìgbà yìí kò ní bàjẹ́ lórí ẹ̀. ìgbà yìí kàn yín. olórí ìgbà yìí ò ní bàjẹ́ lórí ẹ̀ o. ìgbà yìí kàn yín. ìyàwó alápòmù. ìgbà yìí kàn yín. olórí lápòmù adúpẹ́ ọlọ́run olórí olórí ọba. adúpẹ́ ọlọ́run lórí olórí ọba. àìdí ara bá ń bí. olúwo ṣẹlú ọba kan bíi mìíràn ọ̀ṣìdì ọ̀rẹ́ kábíyèsí Elégùṣì ọba Adémọ́lá ọ̀rẹ́ kábíyèsí mi ọlọ́fà
fìjà bí ọ̀rẹ́ ọlọ́fà ni ó ń bínú. gbogbo wọn wá ń ṣàwọn máyégún jẹ náírà ọlọ́wọ́n bọ́ ṣe. Tẹ́lù ọpọlọ ni o máa pọ̀ sí o. ìfàlóní kan fi gbogbo ohun rere jí ẹ. Tẹ́lù tọmọ lẹ sọ́hùn owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ ó ń bá ìpele kìkì ara o kìkì ara. òní tẹ́ láwùjọ gbogbo lọ́balọ́ba ojú rẹ̀ là ń mú owó ojú rẹ̀ la fi wọlé kẹrùn kábíyèsí ọlọ́fà ní kí ẹ. àsùnwọ̀n kí alápòmù. olórí Janet baby Janet kò fòrọ̀lá Janet ayọ̀ba mo kí ẹ Janet ayọ̀ba. olórí Janet ayọ̀ba ọba lónìí kí ẹ Janet ayọ̀ba. àyìnbí araba ń bí mo bójú wẹ̀yìn mo rásùmọ̀ mi ọlọ́fà wọ́n ní kábíyèsí ọ̀ní ìrìṣà ọlọ́ba ti débi wọ́n láláyé wọ́n láàmì láàmìdì àtọ́dà ti débi. aṣáájú Olúbàdàn akínfìjàfì onílẹ̀ òbí ó gbadélé kí kábíyèsí Olúbàdàn ọba Adétúnjì. èèyàn máyégún jẹ araba bí kábíyèsí akínṣíkù ó gbọ́ akínṣíkù ewu òsì olórí ọmọ kí ẹ àwọn kábíyèsí ní Sáìdì ọba Démọ́lá ilé Ègúsì àwọn àsùnwọ̀kì kábíyèsí ní ọlọ́fà àwọn olúwo àwọn alápọ̀mù àwọn àfàájì gbogbo yín ẹkú àdúró tí alápọ̀mù ó ń dúpẹ́ èèyàn máyégún jẹ náírà araba bí. Akim Sen máyégún jẹ náírà ló ń kí ẹ máyégún gbogbo Yorùbá àsùnwọ̀n àsìkò tiẹ̀ ayé máa kú èṣù wáyé adúpẹ́ ọlọ́run wọn bá adájọ́ anniversary sọ́nà làápọ̀lọ́ ọlọ́run wọn bá ṣáàjọ máa péjú ṣe ọlọ́fà àsùnwọ̀n kí mi olóyèdè adúpẹ́ ọlọ́run wọn bá ọdún mẹ́wàá lórí àlẹ́ fà ẹ̀rí bí eré àtúmọ̀ lọ́pàá mi o. bí eré àsùnmọ́ lọ fà mí o. ọba lórí àlefa mo kí ẹ kí ẹ òun fúta olóyèdè. èṣù wọ̀nyẹ mo kí ẹ kí ẹ ọkọ mi sùúrà. mo fúta ọba.
akínfìjàbí ó tún kú oríire ìkọlábà ààrẹ ìbàdàn bàbá olóyè ó tún síwájú kábíyèsí. olóyè akínfìjàbí ẹ kú oríire ọ̀rẹ́ kábíyèsí mi yọ ọlọ́fà olóyèdè ẹjẹ́ àṣẹ fàájì ọba olóyèdè o àwọn kábíyèsí alápòmù alápòmù ní ìdíyẹ o olúwayé fojì olórí Janet ọba lónìí kí ẹ Janet ayaba ọba lónìí kí ẹ o Janet ayaba olúwo lónìí kí ẹ Janet ayaba Janet nora ifa Janet ayaba. Ayamba ọba lónìí kí ẹ o Janet ayamba Mashood ọmọ Mustapha olú ọmọ gbogbo Ghana etí inú ni ẹyà mi araba mi wọn wá sọkọ bí èrè ni o olúwo kó o máa fi ẹwọn wípé wọ́n wọ́sọ̀ kò bí èrè ni Abdulrasheed Akànbí gbogbo yẹn kú àdúrótì alápọ̀mù ó ní kí n dúpẹ́ ọba fọlá bí alápọ̀mù mi adẹ́nẹ́kọ̀ mo kí ẹ kí ẹ o. Kábíyèsí alápòmù ọkọ̀ Janet mi. Ọkọ̀ tó lórí Janet ọkọ̀ Janet mi. Janet nora ifa ọkọ̀ Janet mi. Èèyàn tàṣùmọ̀ ọlọ́fà ọkọ̀ Janet mi. Ìrọ̀lóyèdè ọlọ́fà ọkọ̀ Janet mi. Èèyàn máyégún jẹ́ náà ọkọ̀ Janet mi. Akínsíkù ìsẹ̀yìn nínú mi dùn adé orí ọ̀kì. Ìsẹ̀yìn nínú mi dùn adé orí ọ̀kì. Akínfìjàbí ìsẹ̀yìn nínú mi dùn adé orí ọ̀kì. Ìrètí kárí báyìí ìsẹ̀yìn nínú mi dùn adé orí ọ̀kì. Ilé mo bá dé Josiah ìsẹ̀yìn nínú mi dùn adé orí ọ̀kì. Akeem Zen ọmọ Bọ́láríwá ìsẹ̀yìn nínú mi dùn adé orí ọ̀kì. Akeem Zen ọmọ Bọ́láríwá Bọ́láríwá ọmọ Bọ́láríwá Bọ́láríwá Akeem Zen ọmọ Bọ́láríwá àwọn kábíyèsí òkàrẹ̀ àwọn kábíyèsí Elégùṣì Bọ́láríwá àwọn kábíyèsí Alápòmù Akeem Alápòmù ní kí ẹ Bọ́láríwá. Ó jọ̀túnba lọ́fà ó tún jọ̀túnba Lápòmù àkókò àkúmà Bọ́láríwá.
Your Excellency, Deputy Governor, His Excellency, Deputy Governor of Osun State of Nigeria, Mawole Moramba. Benedict Alabi, Mawole Moramba, Deputy Governor, Oki. Alabi Ademi Boyega will recognize presence Olawatu, His Excellency, Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé mi dájú gómìnà mi? Isiaka Oyetola. Oyetola mi Boyega, ní State of Ọ̀ṣun. A kú oríire, ẹ̀yin lẹ fún alápòmù tuntun jẹ. Ẹ kú àdúró ti alápòmù ó ń dúpẹ́. Zen, congratulations, Ọ̀túnba Lápòmù. Kábíyèsí ló fún ẹ. Your Excellency mi. Deputy Governor, State of Ọ̀ṣun. Ọmọ Alábí mi máa wọlé Adébóyèga. Benedict máa wọlé Adébóyèga. Alábí mi máa wọlé Adébóyèga. Alábí mi ní kíre Adébóyèga. Benedict Alábí mi ní kíre Adébóyèga. Ọkọ̀ yẹ fún kẹ́ ò kárẹ̀ Adébóyèga. Deputy Governor Adébóyèga. Osun State of Nigeria Adébóyèga. Benedict Alabi o. Benedict Alabi o. Deputy Governor mi ní State of Osun. Benedict Alabi o. Ọlọ́wọ́tún Adémi Boyega Isiaka Oyetola. Benedict Alabi o. Deputy Governor mi ní State of Ọ̀ṣun. Benedict Alabi o. Ṣé ń bá mi tọ́jú? Ẹ tọ́jú sísítà mi dáadáa. Patricia Ete, kẹ́ ẹ bá mi kí. My sister, kẹ́ ẹ bá mi kí. Benedict Alabi o. Deputy Governor wa ní State of Ọ̀ṣun. Benedict Alabi o. Ṣé ń rí iṣẹ́ wa bẹ́ẹ̀ ò rí iṣẹ́ wa? Ẹ wò gbòòrò wò. Ìgboro ní ẹ̀wò ṣé ń rí iṣẹ́ wa? Àlàáfíà jọba lápòmú o, lápòmú o. Lápòmú o. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé ń rí ni? Abẹ́ òrí. Ṣásùn ni. Ṣé ń rí iṣẹ́ wa? Abẹ́ òrí iṣẹ́ wa. Ẹ wò gbòòrò wò. Ìgboro ní ẹ̀wò ṣé ń rí iṣẹ́ wa? Adémi Boyega Alabi mi o. Adémi Boyega Alabi mi o. Adémi Boyega Alabi mi o. Bẹ́ẹ̀ bá délé ẹ bá mi kọ́ gàá wa. Isiaka mi Oyetola, His Excellency kẹ́ ẹ bá mi kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Benedict Alabi o.
dẹ́pútì gómìnà mi nípínlẹ̀ Ọ̀ṣun Benedict Alami o Olúwayé Fújì ọ̀gá wa o. Ibi olórí ìjọba bá wà gbogbo nǹkan yẹ kó máa lọ lẹ́sẹ̀lẹ́sẹ̀ ni kó máa lọ lẹ́sẹ̀lẹ́sẹ̀ His Excellency. Bọ́lá Ọmọ́tóyè Bámijí Finance Commissioner the state of Ọ̀ṣun ilé ẹrú gángan ilé ẹrú máa wọlé nípínlẹ̀ Ọ̀ṣun ọba ní kí n dúpẹ́ olókùn àdúró tì mí wọ́n ní gbogbo èyí tó kù pátápátá lórí àwọn ọmọ tẹ̀yìn gángan ọlọ́run wá ṣe púpọ̀ ńbẹ̀ ó ń lágbára ọlọ́run ọba olóhùn mọ̀ lóore kábíyèsí ní dúpẹ́ ẹ̀yin lẹ fọba jẹ ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe kábíyèsí alápòmù ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe. lẹ́yìn ọba lẹ́nu ilé ẹ̀yìn a máa yan fada Finance Commissioner State of Ọ̀ṣun ẹkú àdúró ti ọba ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe kábíyèsí alápòmù ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe kábíyèsí alápòmù ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe. Benedict Alabi ẹ̀yin lẹ lọ́ba àní kíní kan ò lè ṣe kábíyèsí alápòmù ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe ọba ti jáde lápòmù ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe Oyètọ́lá Ìsíyàká ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe Adégbóyèga Ẹ̀kálàbí ẹ̀yin lẹ lọ́ba kíní kan ò lè ṣe Adégbóyèga Alábí ni o Adégbóyèga Alábí ni o. Deputy Governor Ọ̀ṣun Alábí mi o ọlọ́wọ́ fún Oyètọ́lá Alábí mi o Adégbóyèga Alábí mi o Gbóyèga méjì ìkan gómìnà ìkan deputy gómìnà abẹ́rẹ́ nǹkan Alábí mi o Adégbóyèga Oyètọ́lá mi o àti Gbóyèga Alábí mi o gómìnà deputy Alábí mi o wọ́n jọ kéra wọn. Alábí mi o. aláwọ̀ dàbí tó dà yín pọ̀ ọ̀máyà yín. Alábí mi o. ìpínlẹ̀ Ọ̀ṣun onídàlú lórí yín. Alábí mi o. dáadáa lèèyàn ń ṣe tó fi ń sún síwájú. Alábí mi o. ọlọ́run tó gbogbo iṣẹ́ àkàmì Oyètọ́lá. Alábí mi o. agogo Benedict Alabi. Alábí mi o. àdúrà àgbà àmì. Alábí mi o. ọ̀fìn ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní yí dànù lọ́wọ́ yín. Iwájú lójúkún gbé. Alábí mi o. gbogbo ọmọdé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tàgbàlagbà. Alábí mi o. àwọn olóríire méjì náà ń ṣèjọba. Alábí mi o. wọ́n dẹ̀ ní bẹ̀rù ọlọ́run wọn bá. Alábí mi o. wọ́n lápọ̀nlé ọmọ èèyàn. Alábí mi o. bẹ́ẹ̀ bá délé ẹ bá mi kí Gbóyèga Ìsíyàká Oyètọ́lá o Ìsíyàká His Excellency mi ọkọ̀ Kàfáyàtù. His Excellency mi ọkọ̀ Kàfáyàtù. Bàbá Fẹ́mi ọkọ̀ Kàfáyàtù. Bàbá Fẹ́mi ọkọ̀ Kàfáyàtù. ẹni máa yegun ló ní ẹ kí gbogbo Yorùbá nìyọ. ẹni máa yegun ló ń kí gbogbo Yorùbá nìyọ. máa yegun ló ń kí o gbogbo Yorùbá nìyọ. ọwọ́ wa ló wà o gbogbo Yorùbá nìyọ. Olúwayé kéwàá di ọtí lẹ Olúwayé Fújì. ọba ṣáàlà ń jẹ o adé orí ọ̀kí. alápòmù ṣáàlà ń jẹ adé orí ọ̀kí.
kábíyèsí ọjà ní mògún nìyẹn alájàmọ̀ ọmọ ẹgbọ́n pọ́n lóru ọjà ń lọ dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n torí ọjà jà ó ní kí ló ṣe lẹ́kùnlé ń wo apọ́nbẹ́pọ̀ rẹ lórúkọ tá à ń pàjà ọmọ lórí igbó ọmọ akúbìjà ọmọkùnrin tán òde kílẹ̀kùn òjò dẹ̀dẹ̀ tẹ́rutẹ́ru ọmọ lọ́dọ̀ kan ò tẹ́rẹ́rẹ́ ọmọ lọ́dọ̀ kan ò tara onípẹ́lẹ́ ojú ò gbọ́dọ̀ bu mú o alábàjá wọn ò gbọ́dọ̀ bu wúsẹ́ kábíyèsí àwọn oníṣègùnbọ̀rọ̀ àwọn ni wọ́n mọ mi odò náà pẹ́ o ni wọ́n mọ mi odò náà pẹ́ ọmọ ìṣe tí ń ṣe ni o ẹ̀gbà tí ń gbàdìyàn òpó olóṣọ òpó bàjá òpó kan dúdú ọmọ rírì tí ń bá sọwọ́ mi o ìwà lẹ̀kọ́ ọmọdé alẹ́ kàn ọmọ bí òsáṣọ bí òsèdìbàrà ilẹ̀kẹ̀ oríṣiríṣi ìdílé àgbà máa rí kábíyèsí ọmọ òpó olóṣọ òpó bàjá òpó olóṣọ òpó kan dúdú o ọkẹ ìwẹ́dẹ̀ èso ọmọ mọ́ lóòótọ́ èso ṣetán ó fòkó lóore jẹ́ ó fòkó lóore jẹ́ ìran bàbá tiẹ̀ náà ó tún jọba nífẹ̀ẹ́ ọ̀ọ́ni aládé nìyẹn kábíyèsí mo kí ẹ káàbọ̀ sórí àlefa Máyégún jẹ́nẹ́rà ló ń kí ẹ Àyìndé o. Olórí Janet Ayọ̀bá Lápòmù. The current olórí tuntun ní Nàìjíríà tó wins journalist award Janet baby Janet Ayọ̀bá. Ayọ̀bá tó pawó lẹ́rí yẹn Janet Ayọ̀bá. Ayọ̀bá tó pawó lẹ́rí yẹn o Janet Ayọ̀bá. The only journalist ó gba CNN award ó tún wá dolórí ọba orí ìtẹ́
ó kú oríire kọ́rẹ́ǹtò olórí ẹ̀ẹ́dẹ̀ẹ́ta yọ̀ǹba ní west olórí in town ní gbogbo nàìjíríà the new west olórí agbára lọ́wọ́ ẹ̀ ló wà ẹ̀ẹ́dẹ̀ẹ́ta yọ̀ǹba ayakabiesi alapo ẹ̀ẹ́dẹ̀ẹ́ta yọ̀ǹba ayọ̀bárúwọ̀ àhìjọ́. Janet baby, ayọ̀bárúwọ̀ 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 àhìjọ́ ni ó bá mi jọ́. Janet baby ayọ̀bárúwọ̀ àhìjọ́ ni ó bá mi jọ́. Alhaji Akeem ló ní kí n kí ẹ. Ọládélé Akeem mi. Kábíyèsí bàbá Ọlámilékan Ọlábàbá Túnjí. Bàbá Débísí, bàbá Abólú, bàbá Tolú, bàbá Abólú, bàbá Tóbi, kábíyèsí aláàpọ̀ mọ̀ kí yín. Àwọn ọmọ bá pàtàkì. Àwọn ọmọ bá là ń pè ó. Àwọn ọmọ bá là ń pè ó. Lámilékan ọmọ bá là ń pè ó. Ọmọ bá là ń pè ó. Túnjí ọmọ bàlà ń pè ó. Ọmọ bàlà ń pè ó. Débísí ọmọ bàlà ń pè ó. Ọmọ bàlà ń pè ó. Bólú ọmọ bàlà ń pè ó. Ọmọ bàlà ń pè ó. Tóbi ọmọ bàlà ń pè ó. 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 Lámilékan ọmọ bàlà ń pè ó. Ọmọ bàlà ń pè ó. Túnjí ọmọ bàlà ń pè ó. Ọmọ Bálápòmù ìjọ ní Bàmíjọ. Ẹyọ ọmọ Bálápòmù ìjọ ní Bàmíjọ. Ìgbà ikọ̀ yìí, àsìkò ti yín, gbogbo yúùtù ọ̀dọ́ ìlú, gbogbo wọn ni kẹ́ kó mọ́ra kẹfà wọn mọ́ra. Débísí, ìgbà yín náà ló dé báyìí. Gbogbo ọ̀dọ́ ìlú lọ́kùnrin, ọ̀dọ́ ìlú lóbìnrin, ẹ fà wọn mọ́ra, ẹ kó gbogbo lé mọ́ra. Ẹ̀yin lè wà lórí àléfà báyìí. Ẹ̀yin lè ń pàṣẹ kò ní bàjẹ́ lọ́la ọlọ́run àmì ọmọ Bálápòmù ìjọ. Bólú ọmọ Bálápòmù ìjọ. Tóbi ọmọ Bálápòmù ìjọ. Débísí ọmọ Bálápòmù ìjọ. Lámilékan ọmọ Bálápòmù ìjọ. Túnjí ọmọ Bálápòmù ìjọ. Kábíyèsí ni kí n bá ń kí yín kí n dúpẹ́ Prọfẹsọ Wàsíù mi Afọlábí olórí ẹbí ọba ní kí n dúpẹ́ kábíyèsí ní kí n dúpẹ́ ẹ máa kú wá dúró tí ọba ń dúpẹ́ ọmọ Bálápòmù ìjọ àwọn ọmọ Bálápòmù ìjọ àwọn ọmọ Bálápòmù ìjọ á tù wá lára o á tù wá lára o Janet ìgbà yìí o àsìkò yìí o á tù wá lára o. Á tù wá lára o á tù wá lára o àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o. Alápòmù àlá tù wá lára o fún gbogbo Olúwapòmù. Àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o. Á tù wá lára o á tù wá lára o. Àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o. Gbogbo ọmọ Apòmù ẹ máa yọ̀ ẹ máa jó owó ti dé á tù wá lára o á tù wá lára o. Àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o. Ọládélé Akeem àlá tù wá lára o á tù wá lára gbogbo wa. Àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o. Èèmì
Akeem Ọládẹni ọmọ Bádírù chairman Ìṣọ̀kan local government ọkọ̀ Sùmẹ́dàdù Abọ́láńlé àná wọn ní Ìjẹ̀bú Ìlẹ́sẹ̀ o Ìjẹ̀bú Ìlẹ́sẹ̀ bàbá yín Kọ́sọ́lá bàbá yín Dàmọ́lá Ọládẹni yakú parí. Ọládẹni yakú parí àti Mutiu Bádírù ọmọ Bádírù Ọládẹni eobi àkókò Akeem ọ̀rẹ́ láre wájú mi Lamex Àkànní Adé Bádírù dìwé Mutiu Ọládẹni Ọládẹni Bádírù kọ́ńtẹ́nà. Line of foreign agents, container. Ọládẹni kò bá mi tọ́jú alága Ọládẹni yakú parí Ọládẹni. Adúpẹ́ lọ́lọ́ Ọlọ́run ọba Ọlọ́run ó ṣeun. Ọládẹni yakú parí Ọládẹni. Ọládẹni kí ẹ. Ọládẹ Mutiu ní kí ẹ. Kọ́ńtẹ́nà wo Bádélé bá mi káládé Lukumanu mi ọmọ fọwọ́ tadé. Kọ́ńtẹ́nà kò bá kí wo Bádélé. Aládé Mutiu Aládé èèyàn fọwọ́ tadé Lukumanu. Àwọn òyìnbó ní kọ̀ǹténà. Àwọn òyìnbó ní kọ̀ǹténà. Ọládẹni o. Ọládẹni. Ọládẹni. Akeem Bádírù. Akeem Bádírù. Akeem Bádírù. Ọládẹni. Ìṣọ̀kan local government. Ọládẹni ọwọ́ ẹ̀ ló wà. Akeem ọwọ́ ẹ̀ ló wà. Ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million. Ọládẹni ọwọ́ ẹ̀ ló wà. Ìṣọ̀kan local government. Akeem ọwọ́ ẹ̀ ló wà. Ọ̀gá kan ọmọọṣẹ́ bíi 1 million. Ọládẹni. Ọládẹni. Olúwayé Fújì. Bí mo ṣe ń pa Ọládẹni bẹ́ẹ̀ ni Musbau Ọláníyì aláṣẹ print best ọfà ọkọ̀ dábì bèbí ọlá baba Zinat o baba Sultan president Pasuma club Pasuma fans club worldwide okuwadu loti mo kí gbẹdúgbẹdúgbẹ patron Pasuma fans club worldwide ọmọ akuwadu loti o ṣe gbẹdúgbẹ. Aládé Mutiu mi kọ́ńtẹ́nà Aládé ọmọlàládé o àbúrò Ládé ní àkókò Akeem mi ọmọlàládé o.
ojú rẹ̀ là mú owó ojú rẹ̀ là mú ọ̀lẹ́kẹ̀ ọ̀run Abdulrasheed jẹ́jẹ́ òyìnbó ní kọ́ńtẹ́nà mo kíyẹkíyẹ Rashidi jẹ́jẹ́. gbogbo yín kú adúró ti kábíyèsí aláàpọ̀mọ̀ ọba ní dúpẹ́. Abdulrasheed jẹ́jẹ́ òyìnbó ní kọ́ńtẹ́nà mo kíyẹ jẹ́jẹ́jẹ́jẹ́. àwọn gbogbo ọlá àwọn ti Ibrahim gbogbo ọlá kọ́ńtẹ́nà. èèyàn ládé ní mojú ọmọ bá dùrù ó kí ẹ aládé gbogbo ọlá gbogbo ọlá. gbogbo ọlá gbogbo èèyàn tàládé mojú gbogbo ọlá. èèyàn tàládé mú kí wù kókó ọ̀dà. èèyàn tàládé mú kí wù kókó ọ̀dà. kọ̀ńténà kókó ọ̀dà. kọ̀ńténà kókó ọ̀dà. èèyàn tàládé mú kí wù kókó ọ̀la. èèyàn ti jẹ́jẹ́ Rashidi kókó ọ̀la. èèyàn ti jẹ́jẹ́ Rashidi kókó ọ̀la. Ibrahim kọ̀ńténà kókó ọ̀la. èèyàn tàládé Mutiu kókó ọ̀la. Mutiu aládé ní Bàdírù kókó ọ̀la. bó bá jayé títí má gbàgbé aládé fọwọ́ bàdé lùkù mọ́nù ọmọ fọwọ́ tàdé. aládé ní lùkù mọ́nù ọmọ fọwọ́ tàdé. àpapọ̀ lówó à fọwọ́ tàdé. aládé ọmọ Oníkòyí ẹ̀ ọmọ Oníkòyí ẹ̀ sọ. ọmọ Oníkòyí ẹ̀ ọmọ Oníkòyí ẹ̀ sọ. ọmọ Oníkòyí ẹ̀ ọmọ Oníkòyí ẹ̀ sọ. àdúrà yín ẹ gbà ẹ kú àdúró tí ọba Alápọ̀mù tí yín náà ò ní ìbàjẹ́ àmínà. jẹ́jẹ́ 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 jẹ́jẹ́. òyìnbó ní kọ̀ńténà Rashidi jẹ́jẹ́ jẹ́jẹ́. òyìnbó ní kọ̀ńténà Rashidi jẹ́jẹ́jẹ́jẹ́. òyìnbó ní kọ̀ńténà Rashidi jẹ́jẹ́jẹ́jẹ́. àwọn Ibrahim ọmọ pópó ọlámihò Rashidi jẹ́jẹ́jẹ́jẹ́. akúkú ṣeéṣe mọ̀mọ́ Abdulrasheed akúkú ṣeéṣe mọ̀mọ́ Ibrahim akúkú ṣeéṣe mọ̀mọ́ torí mo gbàgbọ́ má ṣeéṣe. akúkú ṣeéṣe mọ̀mọ́. jẹ́jẹ́ akúkú ṣeéṣe mọ̀mọ́. Ibrahim akúkú ṣeéṣe
ọmọ bá dírù kótó di chairman ìṣọ̀kan ọ̀gá òní kọ̀ńténà mi gbogbo àpapọ̀ àti wa. Alhaji Badiru àkọ́kọ́ akínmi tó bàjẹ́ ayé dídí má gbàgbé ọ̀ láríwájú akọni nira sọ́kì ahmed sọ láríwájú ọ̀gá ọlárẹ̀wájú mohammed mi aládé mi ahmed kó má bá mi kí akọni nira sọ́kì ọ̀ láríwájú. alága gbogbo ìjókòó àgbà àwọn ìjókòó àgbà rèé ọlọ́dẹ̀rí èèyàn tẹ̀mí ọmọ bọ́lá àwọn àrọ́bà bí ọba orin máyégún jẹ́ náírà máyégún gbogbo yorùbá ọlọ́dẹ̀rí ẹ̀kọ́ tí mo ti wù mí aládé tí wọn náà bá délé kó bá mi kọ́ ọmọ fọwọ́ tadé ọmọ ní kò yí ẹ̀ṣọ́ lukú mọ́nù bá kí mo bá délé. àdúrà gbogbo yín á máa pa àmì náà ẹkú àdúrótì ọba lápòmù ó dúpẹ́. ẹ̀yin tá pòmù kí ló ń dún. kí ló ń kù. ìlú wa ló ń kú bí òjò. kí ló ń dún. orin wa ló ń dún. kí ló ń kù. ìlú wa ló ń kú bí òjò. ó dàpọ̀ jẹ́ olúwayé fújì o. àwọn ìsílẹ̀ o. àwọn ìsídélé. àwọn ìsílẹ̀ o. olúwayé bọ̀rọ̀ náà yọ. ọkọ̀ bàṣírà àtúwọ̀ ọkọ̀ ṣùkúrẹ́.